Lord. Yes, sir. Okay, Yes, sir. okay, Yes, sir. ayé rẹ̀ ó dé. Àmín, sir. Ní ṣìṣe. Àmín, sir. Ní bùnìbùnì kan bá wọn wọ̀yá ìjà. Àmín, sir. Inú mi dùn sí ọ. Ọmọ aráyò nífẹ̀ẹ́ gba fún ọ lóúnjẹ jẹ. Àmín, sir. Ayé ò ní tiẹ̀ lọ sínú ọ́fíìsì lọ gbàgbá tí. Àmín, sir. Ọ̀kà rẹ̀ ọ̀yá yìí pọ̀. Sọ́ọ́rí ọrẹ wà pọ̀. Ṣé lọ dàbí ayán nínú tọ́lẹ́ẹ̀tì. Ìbọn ṣe ń dán lọ ṣe ń dán. Wọ́n kí tiẹ̀ kọ́kọ́ ní orúkọ rẹ. Kí lorúkọ rẹ jẹ́? Orúkọ mi. Tígẹ̀ lórúkọ mi. Tígẹ̀. Kí ni ìtumọ̀ nǹkan tí tígẹ̀ o? Ìrọ̀ tèmi Tọ́pẹ́ ni mo yá àti bàbá. Tọ́pẹ́. Àwọn ọ̀rẹ́ mi ló máa ń pè. Tọ́pẹ́ nù. Tọ́pẹ́. Orúkọ tó ń jẹ́ tí ìyá rẹ̀ ò bá sílé ni tíkẹ̀. Sọ́ọ́rí bó ṣe wà ọ̀rẹ́ wà pọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ wá bá ọ sọ ni pé mo fẹ́ jẹ́ kó jẹ́ ayawo. Mo ní kó ṣe ayawo. Awo. Ayawo. Wí ìsáwó. Èmi náà ni. Kí n jẹ́ ayọ̀ lọ́dọ̀ yín. Ẹ stupid gan bàbá. Ṣé ẹrẹ́ ni sọ fún yín? Ẹ stupid gan. Tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún yín. Orí yín dàrú. Irú ẹ̀yin sí èmi. Àwa wí tó ẹ wọ́n ń fó tó sí mi lára. Bí Sálẹ́sà dáńfó. Ẹ ṣe yín fọ́ká bí ìgbálẹ̀ ìléwẹ̀. Ẹ ṣojú kóńgbà. Bí kámẹ́rà iPhone 11. Ẹ wá ara wọn gbígbẹ bí búrẹ́dì Senegal. Orí yín jí ni. Orí yín ti dàrú. Ìyóhùn èmi náà ni. Ẹ̀yin ni kọ́kọ́. Ẹni ìpapọ̀ yín ni. Ọṣojú dúdú. Bí nànà àmùrè. Bó ṣe rí. Ìwọ náà. Ẹ̀yin bàbá tó kú má kú. Amọ̀nà ọdún má gbàbẹ̀ lọ. Orí yín ó pè tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún yín. Irú èmi sí ẹ̀yin kémi wá ṣe ayawo. Really? Kí lẹ fi mí pè náà? Ta lè wò pé jẹ́ náà? Okay. Ẹjọ́ la pé ẹ borí mi lélẹ̀ ni tí ó bá ṣe bẹ́ẹ̀ ni kó sì máa fojú yín rí. Bó ṣe rí àgbáyọ òṣì. Bó ṣe ara gbígbẹ. Ẹ ti ẹ̀ dúró náà. Ẹ ti ẹ̀ tọ́nù náà bàbá. Ẹ tọ́nù. Ó ti fi ẹ̀yin bàbá ìtàgbárí. Kí ló dé? Ẹ̀yin ní ṣe wá níbi táná bá ń hún báyìí. Bàbá kẹ́tẹ̀ wá wò mí sùkùn ká nírú èmi yìí. Wọ́n mú ọkùnrin kan wálé tó rí rádaràda bí ọbẹ̀ ọlọ́kà bẹ́ẹ̀ ṣe rí yìí. Mo wá mú wálé pé òkè dádì mi o ẹni tí mo mú wálé rè tí mo fẹ́ fi ṣáájú orí mi. Ẹ jọ kí lẹ máa sọ o. Ó dọ̀ ọmọ àwọn náà nù. Ẹgbẹ́ ló ṣí sọ̀hún ẹdúró náà ẹ jẹrú ni. Ẹnu yín ṣe ń gbá báyìí sọ́kàwé ìgbẹ́nu yín kọjá ni orí yín ti dàrú o. Ẹ wá òkè ara o. Irú ẹ̀yin àbí ẹ̀rẹ́ yìnyẹn bó ṣe ra ẹdúró rè ẹdúró straight. Ẹni àìjírí ẹni àìjíkò ni ẹni tó bá jíkò yìí bá rí ẹ fún padà rere kó lọ sùn. Ìjọ́kíjọ́ tẹ ẹ bá tún rí mi tẹ rí mi tẹ tún pé mi tẹ bá mi sọ̀rọ̀ rádaràda yìí gbàdúgbàdú ó máa gbowó àgbàdo lọ́rẹ̀ mi àti bàbá àbùkù àyà òṣì. Bọ́ ṣe rí ọyí rádaràda onímúrámọ́lẹ̀ bí kẹlẹ̀ ń bẹ́ wèrè. Ọ̀sẹ̀ o mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Èmi àríkúta dáadáa ọ̀dọ́mọkùnrin pẹ́pẹ́ pọ̀ ọ̀dọ́mọkùnrin yáyà ọ̀dà yàrá tí pẹ́pọ̀ níjú. Èmi lọ bú bá wọn. Ẹ̀rí ikú rẹ mọ̀ ń rí. Àánú bàbá rẹ àti ìyá rẹ lọ́wọ́ ṣe mí bá wọn. Wọ́n ti sọmọ bí, wọ́n ti sọ̀kò. Ọ̀tún jẹ́ ìwọ̀n láyé rẹ. Ọkọ mi lábùkù ọwọ́ mi lẹ̀ ọ̀yẹ̀yẹ́ mi ẹ̀mí àrọ́ lè bá dẹ̀ rí ọlọ́rọ̀ àdá pìrì sápá ìdí parí díẹ̀ díẹ̀ dábò ògùn lè ní yíwù lójoojúmọ́ mo wá dà bẹ́ẹ̀ tọ́ ọjà bá ti mẹ́kún lè mú jẹun ọjà bá ti kóró lóró gbà àjẹsọ́ kéde bá ti máa fúnlẹ̀ báyìí nílẹ̀ gbọ́ dábò ìkíni lọ́ọ́ bá wà.
náà táìmù ti lọ náà. Mo ti ń bọ̀, èmi náà ti ṣe tán. Ó dà sùn sínú lẹ́ngbà yẹn o. Eré ẹ̀ náà mò ń sáré kí sáré. Yé! Tọ́pẹ́. Tọ́pẹ́. Nísùrù. Tọ́pẹ́. Nísùrù. Tọ́pẹ́. Ẹ̀jẹ̀. Tọ́pẹ́. Nísùrù. Tọ́pẹ́. Hello. Hello, sir. Káàsán sir. Hello, sir. Ìpínlẹ̀ wa sir. Tọ́pẹ́ mi o. Ṣàkóso ẹ̀yẹ́ mi mọ́ o. Mi tẹ̀ mọ́. Àwọn ọjọ́ tí wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀. Òun náà ni sá. Dáàdì kò séèyàn pàpọ̀ nílé. Bẹ́ẹ̀ ni sá. Wọ́n fi tẹ́bí mi jẹ́. Ọkọ̀ ọ̀kadà ẹ̀ máa bọ̀ sá. Bàbá. Lẹ́ o. Kí ló ṣẹlẹ̀? Pẹ̀lẹ́ o. Kí lẹ́bí ń pariwo báyìí? What's happened? Lẹ́ o. Ọ̀wà kan tó jẹ́ pé ó dùn mí pọ̀. Mi ò explain kò yé mi. Àwọn ọmọ tí mo so mọ́ àwọn ẹran tí mo so mọ́lẹ̀. Ó sì mú gbogbo wọn ó sì lọ ń tu ọ̀tún ẹ̀kíní ọ̀tún ẹ̀kejì. Ètò wa dùn mí jù nú ẹ̀. Tó dùn mí ọmọ òun bú mi ó dùn mí pọ̀. Ó sì mú wọ́n gbé wá sínú ìyá rẹ̀ lánàá sóní. Ó bí mi nú pọ̀ torí mo fẹ́ pọ́mọ òun ni mo fẹ́ pa. No, tí n bá gẹ̀ sí ní dáadáa, bàbá, ẹ má bínú. Ẹ mí pé ẹ̀sùn ẹran mo tú, ìkejì mo tú, and then ẹran báwo mi ò kí n ṣalápàtà, and then mi ò explain kò yé mi. Àyọ̀ ọmọ tí mo gbé tí mo dì mọ́lẹ̀ òun ni mò ń pè lẹ́ran. Ok, èèyàn ọmọ èèyàn lẹ́ ń pè lẹ́ran. Ṣé ẹni pé wàá tilẹ̀? Ẹ wicked náà. Ẹ burú, tẹ́ ẹ bá wá burú ni. Bíbélì ní fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. Ǹjẹ́ yín lè gbàdúrà kán so yín mọ́lẹ̀ tàbí àwọn ọmọ yín kán so mọ́lẹ̀? Ọmọ tẹ́ ń sọ ẹ máa gbé wá lánàá. Dákẹ́ nù. Ok. Ṣé ọmọ nǹkan tó ṣe? Kí ló ṣe? Mo ń sọ fún ọ wípé ọmọ yìí bú mi tọ́dún fọ ọ̀rẹ́ mi mú. Bọ́ọ̀ bá ní bọ́ ṣe fọ ọ̀rẹ́ mi mú. Kò sí ìkan náà fi mí pè. Ó pè mí lọ́gbàyà. Ó pè mí ní gbogbo nǹkan tá. Báyìí mo ṣe ń wò pé ìyá eléyìí ò ní kéré rẹ̀. Mo wá sọ pé kí n pa. Mo wá gbé wá sọ́dọ̀ ẹ ní àyín. Mo wá kí ọ lọ ní. Mo bẹ sọ́ra. Gbàdúgbàdú yóò gbọ́ wá gbàdú lọ́wọ́ mi rẹ. Bàbá ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Nítorí wé kí ni? Kẹ́rì bẹ́ẹ̀ ṣe ń wò mí. Títóbi lẹni tí ń gbénu tó jẹun tí ń gbénu ayé lọ. Adigun ọmọ tẹ́ ń sọ pọ́n gbé wá. Ok, tọ́pẹ́ lẹ̀ ń sọ yẹn tígẹ̀. Ẹ bàbá ẹ má yẹ kí n purọ́ fún yín. Tí n bá máa lọ fi yọjú wò ó sùn. Ó ti wà ókè. Ìfowó tẹ̀ ti wà ókè. Ó rẹ̀ sí mi. Èmi lọ́mọ bá mi ọmọ gan o. Èmi ọ̀tá pèrè dábàá ẹ̀ ti parí díẹ̀díẹ̀. Dábàá ẹ̀ oògùn lèmi dì mú lójoojúmọ́. Ọ̀tá pèrè dábàá ẹ̀ ti parí díẹ̀díẹ̀. Bọ́ ọba dán nǹkan ìdánwò bọ́ ọba dán wò. Nǹkan kan ò lè ṣe mí. Ó ti yẹ torí pé iṣẹ́ Olúwa ni mò ń ṣe. Bí ènìyàn ẹnikẹ́ni tó bá ti wà nínú Kristi ó ti di ẹ̀rá tuntun wọn àti tó ti kọjá lọ, ó ti di ọ̀tun nítòótọ́. Àbí jẹ́ ìní sọ pé ẹ mọ́ ni. Ó ń tẹni tó ní ọdún àti ẹ̀rá funfun tí kò gbọ́kàn rẹ̀ ló ti sáfẹ́. Bẹ́ẹ̀nu ẹjọ́. Bẹ́ẹ̀ bá tún di anybody ni mo sọ, ẹ̀mí mímọ́ á túlẹ̀ á dẹ̀ gbọ́ mi iṣẹ́ ìyanu. Mo ń ṣe nǹkan nínú ṣọ́ọ̀ṣì ó ti yẹ ìsìn. Tẹ́ ẹ bá tún di anybody má tún tún. Ọ̀rẹ́ fi mí lẹ̀. Tí ẹ̀ wá sọ nǹkan fún ọ pé sọ́ọ̀rí bọ́ọ̀lù wà ọdún kọjá yìí rẹ. Ǹjẹ́ kò mọ̀ pé agbára jagbára lọ? Èèyàn dùn ọ lọ. Fi ọ̀dọ́ mi dáka ẹ̀ nípa ní tìyẹ̀. Dábàá òògùn mò ń dín mo jẹ́ lójoojúmọ́. Ẹ̀yin ìyá tó jẹ́ ọmọ bíà. Apanimayọ̀dà. Olókìkí ayé olókìkí ọ̀run. Kí lẹ fẹ́ ṣe? Ẹ fẹ́ fi ìdọ̀tí kàn mí. Bíbélì wípé àgọ́ ara wa tẹ́ḿpìlì Olúwa ni. Ẹ bẹ́ẹ̀ ni ẹ wá fẹ́ fi ìdọ̀tí lélẹ́yìí. Ẹ wo ẹ ṣọ́ ara yín o kí ni Ọlọ́run bá máa ń là ní ara yín kẹ́yìn tètè máa lọ jẹ́jẹ́ ṣẹ́ ti gbọ́. Ọ ti yà wòye.
bàbá. èmi náà bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ̀yin náà bá sọ̀rọ̀ máa fi à. àtàkàjọ ní àtẹ̀dọ̀jọ́ kan á ti ìfúnjọ lóru. wọ́n yà máa dúró. ó lẹ́nu nìkan ṣe ni ọ̀rọ̀ wa ọ̀rọ̀ ti wà pẹ̀lú ọ̀nà ọlọ́ngọ̀gọ́ ní kìkì ọ̀rọ̀ nípasẹ̀ ọ̀lọ́dàmú lẹ́yìn àkòdó nǹkan mọ́. mo dúró lórí àpáta kristi lẹ̀ mìíràn yanrìn olú àjọpọ̀ káwọn èèyàn kó wá rè ó jókòó lórí àwọn kérúbù ayé kó ta mọ́ olú àtóbi nísìnyí ló ga gbélé rẹ̀ sáníwò kè ní wá ṣe wá fẹ́ lè. àyà yóò pa àwọn àjèjì ẹ̀mí. ẹ̀mí rẹ̀ gún sádà níbi kọ́lọ́fín yín bàbá mo tún sọ fún yín ní ẹ̀kan sí ẹ máa lọ bíbẹ̀ kọ́ ẹ máa fara kó iná olúwa o. ọ̀làgbára fún ọ̀sìn bá mi wí ọ̀sìn ṣe bẹ́ẹ̀ ní pọ̀ ọkùnrin ni ọ́. ẹ̀yin àmì kí lọ́ọ̀tì ẹ̀ ń ṣẹlẹ̀. mọ ọbẹ mọ irọ́ ẹgbẹ́ omi sókè yín ni ọ̀nà káàsì gbé sókè yín lẹ̀kọ́ ayáre kọ́kọ́ kókó wọn nílé wa tani ọgbọ̀gbọ̀ olúwa tó lè lóṣù nàgbára olúwa tó lágbára lógun ó ní ẹgbẹ́ ní sókè yín lẹ̀kọ́ ká gbé sókè yín lẹ̀kọ́ ayáre kọ́kọ́ kókó wọn nílé wa tani ọgbọ̀gbọ̀ olúwa ọmọkùnrin lọ́dọ̀ bàbọ̀ nígbà tí wọ́n jáde kó ní Íjíbítì àwọn Jákọ́bù kó ní nígbà tí mímọ́ rẹ̀ Ísírẹ́lì ìjọba rẹ̀ òkun ni ó sájú dání padà sẹ́yìn àwọn òkè ńlá fò bí àgbọ̀ àtàwọn kékeré bẹ́ẹ̀ dáàgùtàn ó ní kí ló ṣe ìwọ fún tí wọ́n ti dáwọ́ jẹ́ láti tó fi padà sẹ́yìn ẹ̀yìn òkè ńlá tó fi mọ̀ bẹ́ẹ̀ gbò àtẹ̀yìn kékeré bẹ́ẹ̀ dáàgùtàn ó ní wárìrì níwájú Olúwa Ọlọ́run alágbára tó sọ̀dọ̀ òkúta adágún omi ní orúkọ Jésù ẹ wọlẹ̀ ní orúkọ Jésù gbogbo ẹ̀mí òkùnkùn ẹ̀mí Sátánì bí ìwèrè alágbádá tó wà lára yín ní orúkọ Jésù ẹ̀mí burúkú tó yàtọ̀ sí Ọlọ́run ní orúkọ Jésù. ẹ̀mí mímọ́ iná Olúwa o iná Olúwa o iná Olúwa o iná Olúwa o. Thank you, Jesus. ọ̀sìn mi lára. iná ràn mí lára. lórúkọ Jésù agbára tó léwèrè tó wà lára wèrè alágádàrà tó lè jáde gbogbo ẹ̀mí òkùnkùn lára inú orúkọ Jésù ó lọ kó ìdílé ọ̀sẹ̀ jáde. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. ṣé agbára kan tó wà tó tún ju agbára àwọn erúmọlẹ̀ lọ. ó wà bàbá ó ní orúkọ Olúwa ilé ìṣọ́ agbára olódodo wọnú ó sì. bàbá ẹ jẹ́ sọ wọn fún ẹ wo bí ẹ ẹ̀ sí ìgbádùn báyìí bẹ́ẹ̀ bá ti lè gbàgbọ́ ní orúkọ Jésù Kristi orí gbogbo ikú ń kó máa wọlé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lè kú àbẹ̀fẹ́ kú nínú ẹ̀ṣẹ̀ yín. pásọ̀ ẹ ibi tí agbára yìí lè jẹ́ bí n bẹ́ẹ̀ fi gbà pẹ́rẹ́ ọ̀yàn arọ ni. kó lè bá mi ní bàbá àti pé àwọn ọ̀run àṣepẹ́ ẹgbẹ́ kalẹ̀ òfútù fẹ́ẹ̀ tẹ̀. ẹgbẹ́ kalẹ̀ fẹ́ òfútù fẹ́ẹ̀ tẹ̀. bàbá àní ẹgbẹ́ kalẹ̀ ẹyọ tọrùn rírì òfútù fẹ́ẹ̀ tẹ̀. ní orúkọ Jésù ẹ máa bọ̀ ẹ máa bọ̀. òfútù fẹ́ẹ̀ tẹ̀. Thank you, Father. bàbá ẹ bọ́ tọwọ́ yín yẹn náà. òfútù fẹ́ẹ̀ tẹ̀. bàbá ṣé ẹ ti wá rí i pé orúkọ kan wà tó tún ju gbogbo orúkọ lọ agbára kan wà tó tún ju gbogbo agbára lọ ó ní orúkọ Jésù gbogbo ekún kó máa wọlé ẹ rí i wípé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ kó kalẹ̀ yìí ẹ rí i pé agbára Jésù ó ju gbogbo ẹ lọ. orúkọ kan tó ju gbogbo orúkọ Ọ̀rúnmìlà. bẹ́ẹ̀ ni olórúkọ Jésù. ọjọ́ àwọn sọ̀gbọ́n olúkòso. òòṣà lásán ni gbogbo àwọn yẹn. iná lójú iná lẹ́nu òfúdù fẹ́ẹ̀ dẹ̀. Ọlọ́run nìkan ló jókòó lórí òbírí ayé bẹ́ẹ̀ ni tó ní iná gbọ̀ngbọ̀n tó jẹ́ iná bí òṣèwò Jésù orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni tá a fi ẹ̀mí mímọ́ lóyún rẹ̀ ọmọ Ọlọ́run nìkan ṣoṣo náà ni yóò máa jẹ́ Jésù láyé àti láéláé. bàbá ṣé ẹ ṣe tán láti tẹ̀lé Jésù Kristi tó gbà mí lọ́wọ́ àwọn pàǹtárà àti ogun tẹ́kùrú rẹ̀. ẹ̀mí ti ṣe tán. ẹ ti ṣe tán. mọ̀lá tẹ̀lé Jésù Kristi tó ó sì sùkúrísì àbí kúrísì. Jésù Kristi. Jésùrú Kristi. náà Jésùrú kọ́ Jésù Kristi ọmọ Ọlọ́run. Jésù Kristi. èmi ṣe tán. ẹ má wọrí ó máa tó mọ yín lára nígbà tí a bá ṣe ìrìbọmi fún yín láìpẹ́ láì jìnnà ẹ máa wà òkè ẹ̀yin náà máa tó di wọ́n ẹ máa dé evangelist. ọmọ mi jẹ́ ń da ọmọ Jésù Kristi. àmọ́ ẹ máa rí tẹ̀lé mi ẹ sọ wípé Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. gẹ́gẹ́ bí ìṣeun fẹ́ rẹ. gẹ́gẹ́ bí ìṣeun fẹ́ rẹ. gẹ́gẹ́ bí ìrònú pàánù rẹ.
Gẹ́gẹ́ bí ìrànlọ́pọ̀ àánú rẹ. Ìrẹ́ kọjá mi nù kúrò. Ìrẹ́ kọjá mi. Wẹ̀mí inú àwẹ̀ mọ́. Wẹ̀mí láwẹ̀ mọ́. Kúrò náà ṣe déédéé mi. Kúrò náà ṣe déédéé mi. Kó o sì wẹ̀mí nù kúrò. Kó o wẹ̀mí nù kúrò. Màá ní káwọn evangelist kán wá dáná sùkúrú ẹ máa bọ̀. Kó o sì wẹ̀mí nù kúrò. Ẹ̀yin yé mọ́jà. Bàbá ẹ máa bọ̀. Àwọn èyí bàjẹ́. Kí o sì wẹ̀mí nù kúrò. Ọmọ àṣẹ wọn mọ̀ mí. Kúrò nú ẹ̀ṣẹ̀ mi.